Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Tuntun míì tó ti jáde o ẹ gbọ́ mo ní tuntun míì tó ti jáde lórí ọ̀rọ̀ Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ lórí bí Ifá ṣe mú ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wádé gẹ́gẹ́ bí Aláàfin tuntun. Kí wá ní tuntun tó jáde? Kí ni tuntun àṣírí tuntun tó súyọ lórí ọ̀rọ̀ Aláàfin? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi pẹ̀lú àlàyé mi láti bẹ̀rẹ̀ títí dé parí. Bàbá olóyè ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tó dífá Ifá tó mú ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wádé. Bàbá ti sọ̀rọ̀, wọ́n ti bá wọn oníròyìn sọ̀rọ̀. Kí ni bàbá sọ? Kí làṣírí tí bàbá tún tú jáde? Òní mo fẹ́ mú wá fún yín lórí ìkànnì yìí tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé lórí ìkànnì yìí àwa kì í mọ̀mú lómú, a kì í sọ ohun tá a bá rí, a kì í sọ ohun tá a bá gbọ́, a kì í sọ ohun tí kò bá fìdí múlẹ̀, tí ò sẹ́rìí tá a lè fi pè nídìí lórí ìkànnì wa, torí pé a mọ òfin àti ìlànà tó de iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ìdí rèé tó fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ àtúpalẹ̀ àlàyé iṣẹ́ ìwádìí tí ó múnádóko tó yanrantí tó fìdí múlẹ̀ la mú wá fún yín lórí ìkànnì wa. Ìdí rèé tó fi ní kẹ́ ẹ jókòó dáadáa kẹ́ ẹ gbọ́ ilé tí mo tún mú wá. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́ tí wọ́n ní fún wa. Tí bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣírí tuntun eléyìí tí ó tún súyọ. Ẹ má tì lọ, mò ń padà bọ̀. Ológun lógun mo ti mọ̀, màmá jẹ́ ń gbógun lọ. Ológun lógun mo ti mọ̀, màmá jẹ́ ń gbógun lọ. Ayùwá ẹ̀wá bí bọ́nà bá dé gágá tó dé gàgà. Tí ṣòro ń gorí ìṣòro, tá ìṣẹ́sọ̀rọ̀ ẹ̀ di kọ̀ lára ẹ̀dá. Ọlọ́run ọba là á ké pè tọrọ fi ń dayọ̀. Ìwọ náà wá béèrè ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Allah. Nínú ìjọ Bismillah wal Qudratillah Islamic Society Kud Islam. Àsàlátù gbogbo ìgbà pẹ̀lú àdúrà tó sátòrò. Ni wọ́n fi ń béèrè oore lọ́wọ́ Ọlọ́run ọba Allah. Gbogbo ọjọ́ ìkú Sunday lọ́jọ́ àsàlátù wọn. Bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ 9 a.m. Alẹ́ ọjọ́ Jímọ̀ làkànṣe àdúrà òru Tahajjud máa ń wáyé mọ́júmọ́ Saturday. Ẹni tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ṣẹ́gun gborí ọ̀tún lọ́wọ́ Ọlọ́run ọba Allah. Kò ní sàsọ̀ falala. Ilé ìjọ Bismillah wal Qudratillah Islamic Society Kud Islam wà ní Asorafila Kájọlá community Ìkòyí Ọ̀ṣun níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi yòówù tí ẹ bá wà ẹ lè máa jàǹfààní àdúrà ojoojúmọ́ lójú òpó WhatsApp line Sheikh Muhyiddin Hamzat Asora. Nọ́mbà yìí lówó bẹ́ẹ̀ tààràtà fún àdúrà àti ìtọ́ni 08068669083 tàbí 08051380579. Ìwọ náà máa bọ̀ àdúrà ẹ̀ ó gbà. Wọ́n jẹ́ kí n máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa lágbára Adẹ́dàá. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Èmi àti yín àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí láàfìgbẹ̀tọ̀ wa lágbára Elédùmarè. Gẹ́gẹ́ bí mo ṣe wá pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, àwọn onígègé àrà mẹ́ta kan tó jẹ́ pé tá a bá ń sọ nípa àwọn onígègé tí wọ́n máa ń fi òye gbé ọ̀rọ̀, tí wọ́n jẹ́ òǹwòye àwùjọ, tó jẹ́ pé tí wọ́n bá sọ wọ́n yànnàná rẹ̀ tí ó yé èèyàn pẹ̀lú àwọn ẹ̀rí. Wọ́n ní wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá olóyè ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tí wọ́n ní ó dífá tí Ifá tí ó mú ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wádé gẹ́gẹ́ bí ẹni tí ó gorí àpèrè Aláàfin. Kí ni àwọn onígègé àrà yìí, kí ni wọ́n bí bàbá, kí ni bàbá sọ nípa àṣírí tó wà nídìí bí Ifá ṣe mú ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wádé?
ṣùgbọ́n kí n tó mú àlàyé ọ̀rọ̀ tí bàbá sọ wá fún yín gan-an. Òǹkọ̀wé onígègé àrà Lásìsì Ọlágúnjú, òǹkọ̀wé onígègé àrà Festus Adébáyọ̀, òǹkọ̀wé onígègé àrà Saheed Salami àbí Salawu, àwọn ni wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún bàbá Wándé Abímbọ́lá. Ẹ wá jẹ́ ká gbọ́ àlàyé bàbá lórí ọ̀rọ̀ yẹn. A former Vice Chancellor of the University of Ife, now Obafemi Awolowo University, Ile-Ife, Professor Wande Abimbola, was Third Republic Majority Leader of the Nigeria Senate, the Professor of Ifa Nation, who was installed as the Awise Awo Agbaye in 1981 at Ile-Ife, speaks with Lásìsì Ọlágúnjú, Festus Adébáyọ̀, and Saheed Salawu on the role he played in the emergence of New Aláàfin of Ọ̀yọ́. He also talks about other issues affecting religion, culture, and tradition in Nigeria and Yorùbá land in particular. Àwọn òǹkọ̀wé onígègé àrà yẹn àwọn bí baba léèrè wípé you were involved in the choice of the Aláàfin. How did it started? Wọ́n ní ẹ mọ̀ sí ẹ lọ́wọ́ sí nípa yíyan Aláàfin tuntun. Ipa wo lẹ kó? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Wọ́n bi bàbá léèrè Wándé Abímbọ́lá. Bàbá Wándé Abímbọ́lá wá dáhùn wípé well, someone interviewed me yesterday or day before and it has gone viral. I don't regret what I said, but I don't want to say too much anymore. Only to let you know that for the first time in modern times in Yoruba land, Ifa played a key role in the selection of a prominent Oba. I said for the first time because in the past, in the entire Yoruba land, that is how it was always done. Ifa used to be the one who would pick the successor to the king who died. And anytime they did that, it was not done with the influence of money or position. The choice of Ifa was always respected, but in recent times, they don't do that anymore. It is now usually done with the influence of money. So I was happy and surprised too that we could find a governor who says that we should consult Ifa. A year or two years ago, we defined and it was so easy to pick anyone. I did not want to know the person. That was how Ifa selected a person. We did it and for a long time, we did not hear anything again. Actually, I came home for the marriage of one of my sons in Lagos. When the governor heard that I was around, he said he was just about to send for me again because he was ready and the kingmakers were fighting among themselves. Some of them were questioned by the EFCC because it was allegations galore. Some of them received money, plenty of money, 2 days ago. They summoned me again and he said they presented names to me last year. So which one? I said the one Ifa picked remained the choice of Ifa. Fortunately, when they screened him, that number one, they did not find anything wrong. He had not committed any crime. They know how they do their own screening. That was the person whose name was announced. Gẹ́gẹ́ bí èsì tí bàbá Wándé Abímbọ́lá tí ó fáwọn oníròyìn tí wọ́n béèrè pé ipa wo ni bàbá kó? Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe wáyé? Èsì tí bàbá fún wọn nìyẹn. Òun náà ni wípé bó ṣe yẹ kó rí, òun náà ni orí yẹn torí pé inú àwọn dùn, ara àwọn sì yá, ó sì jẹ́ ìwúrí fáwọn torí pé fúnra gómìnà ló pe àwọn wípé àwọn fẹ́ kí Ifá ó yàn fáwọn nípa ọ̀rọ̀ Aláàfin tìlú Ọ̀yọ́.
torí pé tó jẹ́ kí inú àwọn ó dùn sí ìgbésẹ̀ tí gómìnà gbé yẹn ni pé bí ṣe rí nígbà wáṣẹ̀ nìyẹn bí ṣe rí nígbà láíláí nìyẹn pé Ifá níyàn ọba lò láyé àtijọ́ pé tí gbígbésẹ̀ bí gómìnà ṣe wá gbé ìgbésẹ̀ yẹn ó jẹ́ nǹkan tí ó tọ́ àti ohun tó yẹ tó sì yẹ bó sì yẹ kó rí iná ni gómìnà ṣe yẹn. wọ́n ní jẹ́jẹ́ àwọn làwọn wá ṣe ayẹyẹ kan nílùú Ìbàdàn nílùú Èkó kó tó di pé gómìnà ránṣẹ́ sí pé àwọn yìí pé kíní ọ̀hún ti yá o ẹ wá bá níbi fálẹ́rè tó sì jẹ́ yìí pé àwọn dáfá ìtìfá sọ òun ni àwọn sì sọ fún àwọn afọbajẹ ìyẹn àwọn Ọ̀yọ́mèsì àti gómìnà. ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni wọ́n fáwọn orúkọ tí wọ́n sì fáwọn nínú àwọn àgbà táwọn bíi fálẹ́rè pé ẹni tí fá mú táwọn sọ fún àwọn afọbajẹ wọ́n tẹ̀síwádìí wọ́n ṣèwádìí tó yẹ kán ṣe wọ́n rí i pé ẹni tí fá mú kò ní ẹ̀sùn ọ̀daràn kankan lọ́rùn àti àwọn nǹkan míì tó lè má jẹ́ kó dé orí ipò yẹn táwọn mọ̀ ò nìyẹn. àwọn òǹkọ̀wé onígègé yẹn wọ́n tún wá bi bàbá Wándé Abímbọ́lá níbèrè míì ní don't you see some kind of clash between tradition and modernity in this choice? Because some people are saying that the chieftaincy law of Oyo State, for instance, does not reckon with Ifa choosing an Aláàfin, and here we have a governor who want to go backward for us to go forward. Àbí babalẹ́rè wípé ẹ wá rí nǹkan tó burú nù gbèsè tẹ́ ṣe yìí torí pé àwọn ń gbọ́ táwọn kan ń sọ wípé kò sí nínú òfin àti ìwé tí ìlú Ọ̀yọ́ ń tẹ̀lé láti yan Aláàfin wípé wọ́n gbọ́dọ̀ bí fálẹ́rè pé fani ó yàn fáwọn wípé kò sí nínú òfin pé ó jẹ́ nǹkan wíwá pé yẹn tó bá ń dá yàn padà sẹ́yìn ò rí gẹ́gẹ́ bí nǹkan padà sẹ́yìn. Kí wàá ní bàbá fi dáhùn? Bàbá wa dá wọn lóhùn wípé even in modern times culture demands that they would ask Ifa also. That may not be the primary method of selection, but they would ask Ifa, and that is our own tradition. Now, it is not the case that the kingmakers were bypassed. They were there while we consulted Ifa to choose the best. The Ọ̀yọ́mèsì were there, only they had split into two. And one section took the governor to court that he must take the candidate they presented. They were 5 kingmakers. They used to be 7. 2 of them had died, remaining 5. 2 of the 5 went to government to complain that from the bribe that was given to them, what they gave to them was more. So the EFCC invited all of them and they confessed. Well, we are very sorry that we are involved in this. This is the money that we got. Please forgive us. But the other, instead of that, took the government to court, saying that the candidate that they choose through the influence of money must be installed. The case is still in court, so the 2 kingmakers who relented were part of the process. The governor also picked another 2 as warrant chiefs in the process of selecting the Aláàfin, which is the normal way it is done. If things are like this and the kingmakers split, if they don't agree among themselves, they will use warrant chiefs. The government find other minor kings or chiefs in the town and they make them warrant chiefs to participate. You can't use somebody who took the government to court anymore. In any case, those ones are adamant on their own choice, which the government did not want to use. So it is not that the choice of Ifa was not acted upon by the kingmakers. 4 of them were there and they agreed. It is the kingmakers who chose the person selected by Ifa. Ṣé gbọ́ láyé tí bàbá ṣe? Bàbá ṣàlàyé wípé àṣà wa nílẹ̀ Yorùbá ni pé ká bi fálẹ́rè. Ó lè má jẹ́ ohun kan tí wọ́n tẹ̀lé nìyẹn, but wọ́n máa ń bi fálẹ́rè, wọ́n gbọ́dọ̀ bi fá. Náà ló jẹ́ kí ìgbésẹ̀ Ifá bíbi léèrè kó wáyé níbi yíyan Aláàfin tuntun yìí. Ó ní kò sí bójúbójú ń bẹ̀ torí pé àwọn Ọ̀yọ́mèsì yẹn wà ń bẹ̀
nígbà táwọn bí Ifá léèrè tí Ifá fi mú ẹni tí Ifá mú yìí ìyẹn Wándé ìyẹn Abímbọ́lá Akeem Ọwádé ní ṣùgbọ́n ẹni tí Ifá mú kì í ṣe kádídéètì kì í sọmọye tí àwọn Ọ̀yọ́mèsì kan àwọn 5 kan tí wọ́n gba owó lọ́wọ́ wọn pé gbígba owó lọ́wọ́ wọn yẹn tán gba owó lọ́wọ́ ọmọ ọba míì yẹn tí sì kìtìkì sóun ni Ifá kéde tí Ifá mú ni ló fa wàhálà wípé ẹni tí àwọn ti gbowó lọ́wọ́ rẹ̀ òun ni àwọn gbọ́dọ̀ mú lọ́gbọ́dọ̀ bọ̀ sórí ìtẹ́ pé bẹ́ẹ̀ ni ìran tó ti ṣẹlẹ̀ ìran tó ti wáyé láàrin àwọn olóyè yẹn kó tó di pé ìjọba dá sí i nígbà tá a sì rí wá tó pé wọ́n gbowó òun náà jẹ́ kí méjì nínú àwọn 5 Ọ̀yọ́mèsì 5 yẹn ló jẹ́ kí wọ́n ṣe kí ni o ló jẹ́ káwọn fà sẹ́yìn àlóòótọ́ làwọn gbowó òṣùpò táwọn gbà rèé làwọn fi fà sẹ́yìn pé àwọn ò sí mọ́ nígbà táwọn yẹn sì kọ̀tán gbéjọba lọ ilé ẹjọ́ òun ni gómìnà fi pé ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé a tún ìgbésẹ̀ míì bẹ̀rẹ̀ láti yan ọmọye tuntun kó tó wá di pé gómìnà wa yan warrant chief láti rọ́pò àwọn méjì tí wọ́n ti ṣaláìsí àwọn mìtàn ṣaláìsí méjì olóyè Ọ̀yọ́mèsì mìtàn wọn sí làwọn tán wà láyé wọ́n kún àwọn méjì tí ìjọba ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí warrant chief yẹn láti rọ́pò àwọn Ọ̀yọ́mèsì tí ò sí mọ́ wọ́n jẹ́ 4 pé àwọn 4 yẹn ni wọ́n mọ̀ sí ìgbésẹ̀ tuntun mẹ́tí gómìnà gbé páwọn 4 yẹn ni wọ́n mọ̀ sí gẹ́gẹ́ bí àlàyé tí bàbá ṣe. Àwọn òǹkọ̀wé onígègé àrà yẹn náà tún tẹ̀síwájú wọ́n tún wá bí bàbá léèrè wípé bàbá ṣẹ̀ṣẹ̀ rò pé Ifá ò ṣàṣìṣe Ifá ò sì yàn báyìí kí wá ni wọ́n fi dá bàbá lóhùn kí ni bàbá fi dá wọn lóhùn bàbá ní Ifá kì í ṣàṣìṣe wọ́n tún wá bí bàbá léèrè wípé ṣé ẹ sì gbowó sì ṣe pé yìí náà ti gbowó bàbá ló jẹ́ mọ́ sọ tẹ́ ń sọ yìí kí ni bàbá fi dáhùn gẹ́gẹ́ bí àlàyé tí bàbá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tó ṣe fún àwọn onígègé àrà yẹn tí wọ́n bi wọ́n léèrè wípé ṣé kìí ṣe pé bàbá gba owó ṣé ṣe pé wọ́n ti gbà bẹ̀tẹ́lẹ̀ ṣé ṣe pé wọ́n ti gbà rìbá ṣé ṣe pé wọ́n ti gbowó ẹ̀yìn ni ó jẹ́ kí wọ́n máa sọ bí wọ́n ṣe ń sọ yẹn wípé ànífá ló mú ọmọọba Abímbọ́lá Akeem Ọwádé tí a bá fi dá náà ni wípé àwọn kì í ṣe bẹ́ẹ̀ o àwọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ní báwọn ṣe ń sọ̀rọ̀ yẹn ní tí fáwí ni làwọn sọ lótìtọ́ àti lódodo wọ́n wá mú ìtàn wá nípa lásìkò tí wọ́n wà ní Senate bí wọ́n ṣe di Senate Majority Leader nígbà yẹn ṣùgbọ́n tí àwọn kan ń sọ táwọn kan ń sọ pàápàá jùlọ àwọn afọbajẹ ni wípé kì í ṣe ojúṣe gómìnà ni láti pe ẹni tí yóò dáfá láti dáfá tí yóò yan Aláàfin tuntun fáwọn pé kì í ṣe ojúṣe gómìnà wọ́n sì dúró lórí rẹ̀ kí wàá ní ìwòye àti èrò tiyín lórí tí àwọn afọbajẹ yẹn ń sọ wípé àníṣe ìlànà yẹn tí wọ́n tọ̀ yẹn ò bófin mu kò bá ìlànà tó wà nínú ìwé tá a fi yan Aláàfin tuntun tìlú Ọ̀yọ́ mu àti ìlànà tó wà nínú òfin oyè jíjẹ tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ń tẹ̀lé lọ́dún 2000 kí lè ròyìn kí ni ìwòye yín àti àwọn àwíjàre àlàyé tí bàbá ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tí wọ́n sọ fáwọn oníròyìn yìí ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ́yìn náà bá wá ní ohun kan tàbí míì tí ẹ fẹ́ tàn mọ́lẹ̀ sí fún wa lórí ọ̀rọ̀ yìí ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn á gbé á sì jọ sọ̀rọ̀ papọ̀ bóyá nǹkan sá pamọ́ sókùnkùn tẹ́ fẹ́ tàn mọ́lẹ̀ sí fún wa tàbí ẹ̀kan tí ẹ ní nǹkan tẹ́ fẹ́ ká ṣèwádìí lé lórí ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ á gbé á sì jọ sọ ọ̀rọ̀ papọ̀ àti wípé mo gbọ́ wípé n tó wáyé yìí lórí ọ̀rọ̀ Aláàfin tuntun yìí bí gómìnà Olúwaṣèyí Mákindé bó ṣe gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí fún ọmọọba Akeem Abímbọ́lá Ọwádé gẹ́gẹ́ bí Aláàfin tuntun wípé ó ti wáyé rí pàápàá jùlọ pé Aláàfin tó gbéṣẹ́ Aláàfin ọba Lámídì Adéyẹmí kẹta pé ìlú Ìbàdàn iléeṣẹ́ ìjọba nìbàdàn ní sẹkírìàtì Ìbàdàn náà ni gómìnà àgbà náà ló ti gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí fún ọba tó gbéṣẹ́ náà ìyẹn Adéyẹmí kẹta
mo fẹ́ kí àwọn tó bá mọ̀ tàn títàn yé àwọn àgbà tọ́rọ̀ yẹn ṣojú wọn tí wọ́n lè fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, mo fẹ́ kí wọ́n pè mí kí wọ́n tàn mọ́lẹ̀ sí fún wa. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ẹ pè wá, ẹ jẹ́ ká tàn mọ́lẹ̀ sí tọ́rọ̀ ṣe lè wà láyé ńgbà náà kí ẹ sì mọ̀ bí nǹkan ṣe lọ nígbà náà. mo fẹ́ mọ èyí tí jẹ́ òdodo ọ̀rọ̀ lórí tí mo gbọ́ yẹn, mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀. ẹ pè mí, bá mi sọ̀rọ̀, màá gbé, màá sì dá yín lóhùn. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Títí ọ̀la tá tún pàdé lórí ètò. ẹ má wàá gbàgbé, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀, kẹ̀dẹ̀ bá ní pín kó káàkiri àgbáláyé.